وإذا بعد وعيدي àwọn èèyàn ti ń lọ àwọn àgbàlagbà wa ní lọ yìí. وإذا بعد وعيدي àwọn tó gbọ́ Kùránì ni wọ́n fi ń ṣe omi àwọn ni wọ́n ń tẹ̀yìn. وإذا بعد وعيدي àwọn tó gbé ọtí ni wọ́n mú tí máa lé Ọlọ́run jáde lára wọn. وإذا بعد وعيدي àwọn ọmọ ọ̀fọ́ àwọn ọ̀júmọ̀ fóòkì ló kù sáà kó láyé lónìí. وإذا بعد وعيدي àìjókòó tá Kùránì mọ́ Facebook láwù láyé lónìí. وإذا بعد وعيدي àwọn tí wọ́n ń gbé ìjókòó tá Kùránì àwọn ni wọ́n ń lọ yìí ayẹyẹ àríkà yàgùdí. أغاني خليفة يهودي àwọn ẹni tòótọ́ níwájú Ọlọ́run àlàyé àríkà. أغاني خليفة يهودي وإذا بعد وعيدي wọ́n tán bàbá dàdúgbò mi àwọn oníbẹ̀rù Ọlọ́run bẹ̀ kò tó kàmá. وإذا بعد وعيدي bàbá dàdúgbò mi àwọn alákùránì bẹ̀ kò tó kàmá. وإذا بعد وعيدي ó kú ọ̀làdúgbò níbi wọn nínú ìlú kọ̀ọ̀kan ọ̀sálàṣẹ ẹ̀sìn náà kò tó kàmá. ìjọ táwọn àbá ń bẹ lẹ́yìn tó hàn sáwa ìjọ tí ṣe kàmẹ́lì ń pàṣẹ ẹ̀sìn nínú ìlú yìí ìdọ̀tí kan ayé. وإذا بعد وعيدي alábọ̀rọ̀ sí lẹ́nu mẹ́ àlálàṣẹ mẹ́ àgùn ọ̀sẹ̀ tó wù gbogbo kálukú níjọ́ oníṣòwò tọ́ba bẹ́ wulẹ̀ kọ́ bẹ́ sínú odò ẹ̀sẹ̀ àfọ̀ ọmọ wòran olóṣèlú ọba bẹ́ wulẹ̀ kọ́ bẹ́ sínú odò ẹ̀sẹ̀ àfọ̀ ọmọ wòran bọ́nísí ọwọ́ kọ́ bá ṣe bẹ́ẹ̀ àwọn àfọ̀ ọmọ wòran àwọn àfọ̀ lónìí àwọn gẹ́lẹ́ àkọ́kọ́ bá nínú odò ẹ̀sẹ̀ yìí. أغاني خليفة يهودي وإذا بعد وعيدي àwọn aláṣẹ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ń kú. وإذا بعد وعيدي فيا ليت لي yá lẹ́yìntà يا ليت لي ọmọ ṣe mi irú àwọn ẹ̀yà ìmọ̀ láti rí wọn. يا ليت لي àbẹ́sì ti lọ àríwẹ̀. يا ليت لي àbá àjọkọ̀rọ̀ lọ àríwẹ̀. يا ليت لي búrúkà àtú lọ àríwẹ̀. يا ليت لي àbẹ́sì lọ àríwẹ̀. يا ليت لي àjọkọ̀rọ̀ lọ àríwẹ̀. يا ليت لي àbíkàmọ́lù lọ àríwẹ̀. يا ليت لي àbẹ́bẹ̀jú lọ àríwẹ̀. يا ليت لي àbẹ́bẹ̀jú lọ àríwẹ̀. يا ليت لي àpọ̀pá lọ àríwẹ̀. يا ليت لي lọ àríwẹ̀. يا ليت لي wọ́n wá lọ bẹ́ẹ̀. أدري متى الوعيد فيا ليت لي أدري متى الوعيد àdìrí màtá àná ráyé. níjọ́ òní ọkà wa náà báyìí. أدري متى الوعيد ìyá wa tá a tó ń fa àlùbáríkà àwọn sásọ òun náà ló tún lọ yìí. أدري متى الوعيد ẹ̀yà alásàlátù mo lè ti ra àfa yín mọ́. أدري متى الوعيد ẹ̀yà àdúgbò bọ́rọ̀ bá yíwọ́ ìyá tá a wá bá ló ti kú yìí. أدري متى الوعيد ọ̀rọ̀ tá a ní yẹjú ẹni tí wọ́n fàdúrà yẹjú ẹ̀ ló ti lọ. أدري متى الوعيد ẹ̀yin ọmọ ẹ̀ lè rí wùyá yín mọ́. ẹni tí ń bẹ lọ́wọ́ fún yín tóbi dàbí bẹ́ẹ̀ mọ́ ṣe òun ni ò sí mẹ́yìn. أدري متى الوعيد gbogbo oyè tí yẹn gbà láyé lẹ́lẹ́ gbà tán yìí àdúrà yá yín ni. أدري متى الوعيد gbogbo omi káfà sàkábà lọ ọ̀dà bọ́ bá tẹ̀lé ibì kan ibẹ̀ dà tètè nítorí bá ṣe bẹ́ẹ̀ fẹ́ ẹ fi yọnu Ọlọ́run tẹ̀lé lágídí àgbáríkà àwọn wọ̀nyí ni. أدري متى الوعيد فيا ليت لي أدري متى الوعيد àtúwálé wa ló irú wọn a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون
وخلقنا وخلقنا مدغة وخلقنا مدغة عظاما فكسونا العظام لحما ثم أنشأنا وخلقنا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون. Ṣáájú àwọn èèyàn fẹ́ kírun mọ́. Bí sọlá ti ń kọ̀ ṣe wúlẹ̀. A máa kírun pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. A máa kírun. Lẹ́yìn lónìí, ìta lò ń ta jẹ ta abẹ́ ní ọkọ̀já rí òkí mọ́. Bí sọlá ti ń kọ̀ ṣe wúlẹ̀. Àwọn dá gbogbo ẹ̀ lẹ̀ fọ́lọ́ mi. Àwọn dá alẹ́ Ọlọ́run wá yanjú ẹ̀. Torí kí wọ́n mọ̀ pé káwọn wá sí láyé nìwọ̀n. Bí sọlá ti ń kọ̀ ṣe wúlẹ̀. Èmi pẹ̀lú rẹ̀ bàbá kírun ẹja máa kí pẹ̀lú bẹ̀rù rẹ̀. Bí sọlá ti ń kọ̀ ṣe wúlẹ̀. Gbogbo ohun tá à ń kí tá à ń fèsì ọ̀rọ̀ kìí ṣe mu o. Bí sọlá ti ń kọ̀ ṣe wúlẹ̀. Ìlú tá à ń kí tá a tún rántí kankan kìí ṣe mu. Bí sọlá Ọlọ́run tí wọ́n jèrè wọ́n kì í kírun kí wọ́n tún máa wo kàn mí. Wọ́n kì í fi sọlá tẹ̀hìn kọ̀ ṣe wúlẹ̀. Àkọ́kọ́ nù. والذين هم عن اللغو معرضون. Àwọn tó wí alẹ́lájú ìmúrin bí wọn ò ní wíwí kú. معرضون للغو. Ẹni gbọ́ sọkúsọ lẹ́nu wọn. Ọ́ kárí ayé. Ẹ gbọ́rọ̀ mi lẹ́nu àfa mi. Ẹ sì gbọ́ ẹ fún pé sáfà náà ló sì wí. الذين هم عن اللغو معرضون. Ọ́ kárí ayé. Bẹ́ẹ̀ni mi bá bọ́ sẹ́ni Facebook lónìí. Ìjọ ọmọ wí ẹ̀mọ́ ti máa bàyẹ̀ tó sọ̀rọ̀ ní ìdí ayé máa báyìí. Àwọn ọmọ afá ẹ̀ ní sísọ lórí rédíò. Wíwí kú rírí. Sọ̀sọ́kúsọ rí. Níta nẹ́bí òwí tọ́lọ́wọ̀n òwí ọlọ́run níjẹ́ wí. Ọlọ́run níjẹ́ wí. Àwọn èèyàn ti ń wí ní ìsìn. Torí kí wọ́n sábà wọ́n léèyàn. Ọlọ́run ní sì pé yẹn léèyàn. Má bọ̀. والذين هم عن اللغو معرضون. Wọ́n ní wíwí kú yìí bí wọ́n bá bẹ́ẹ̀ ṣe rí ilé náà wíwí kú yìí. Ó ní méjì. والذين هم للزكاة فاعلون. Àwọn ní gbogbo tí wọ́n ní ní sàkáàtì ń bá ìlú náà. Báwọn ìyá ìtìjẹ́ káríkà tó ní tí wọ́n ní ìwọ̀n náà wọ́n tó rẹ̀. للزكاة فاعلون. Ìdí dọ́kítọ̀ fún ẹ pé wọ́n fi jẹun ò ní fi jẹun wọ́n hà ní. للزكاة فاعلون. Èyí tí lọ́ọ̀yà ní ẹgbàá ẹ fi sápò wọn ò ní fi sápò wọn pè ní. للزكاة فاعلون. Èyí tá a bọ́ ọmọ àbá gbé wá títí ń gbé kalẹ̀ ó ti láwọn tí wọ́n hà fún. للزكاة فاعلون. Ẹgbẹ́gun ẹ̀ ní ẹ̀yìn tó kún dáadáa lọ́dọ̀ àwọn tí wọ́n bí ní. Báwo ọmọ àbá bá hà rẹ̀ sí kò sí wá lè mọ̀ bẹ́ẹ̀ bá lè ha ajẹ́gbẹ́ ẹ̀jọ̀ àwọn tí wọ́n bí. Nídìílé lọ́pọ̀ àtòsí yín àwọn tí wọ́n bí ní sàkáàtì yìí. للزكاة فاعلون. Ìtú wọ́n ní ìmọ̀ wọ́n hà lọ́fẹ̀ẹ́ wọ́n ní owó níwọ̀nba lẹ́yìn tí ò ní ba ẹ̀sìn jẹ́ wọ́n hà lọ́fẹ̀ẹ́. Èyí tó bù ọ́ yẹ jù tọ́lọ̀ ń ṣe fún àwọn bàbá tó bí ìyá yìí òun ni pé tí wọ́n tún ní lọ́mọ wọ́n tó àyò náà gbogbo tí wọ́n bí wọ́n ṣe sàrà ni. Sàrà ni ẹ̀rọ délẹ̀ Yorùbá yìí sí lẹ́bàá fẹ́ wọn bẹ̀ wọ́n fún yín ní ìsìn èyí tí ọgbọ̀n máa já àti èyí tí ọgbọ̀n mi òkúté yóò ti rí ni wọ́n kọ́ sí. والذين هم للزكاة فاعلون. Abáwá sílẹ̀ jọ ọlọ́run ní fi kankan ṣe yín. Ẹ̀yin náà sọ̀rọ̀ lórí rédíò ọlọ́run ní jẹ́ sísọ. للزكاة فاعلون. والذين هم لفروجهم حافظون. Àwọn débi dé. هم لفروجهم حافظون. Ara tí wọ́n fi ń ṣe àlùkùránì fún òtí bọ́bí tí ọ̀dà. حافظون لفروجهم. Wọ́n súnmọ́ bí tí ọ̀dẹ́kọ̀ọ́. حافظون لفروجهم. Àwọn bí wọ́n súnmọ́ ọkùnrin tí ọ̀dẹ́kọ̀ọ́. حافظون لفروجهم. Èyí wọ́n bá yẹn jẹ́ lónìí kọ́ àwọn tún kéde rẹ̀ nísìnyí. Wọ́n tún kéde àlè yín ẹ̀ lórí Facebook. Wọ́n tó bá yá lè nọ́mbà wa ní ìpè wá
Ẹlẹ́yìn náà máa rí. Àwọn kan tó wá ń jẹun bí èyí. Àwọn kan tó rọ́ bí èyí. Bákan á ní bí àwọn tí wọ́n ṣe rí rẹ lọ́dọ̀ mi ní. الذين هم لفروجهم حافظون. Àtọkùnrin àtobìnrin wọ́n ṣe nǹkan tí ó dáa nípa àdàpọ̀ yàtọ̀ sí ìtọ́jẹ́tọ̀ wọn. حافظون لفروجهم إلا على أزواجهم أو ما ملكت أيمانهم إلا على أزواجهم. Ìyàwó wọn nìkan. Ọlọ́run dákun mọ́tà sàlékún kẹ́sí kàwé. Ọlọ́run sàlékún kẹ́ bàbá wa jẹ́ ẹ̀gbà. Wọ́n ní jọ tí omi wọ́n nínú ìlú yìí. Táwọn àfa tí wọ́n sì láṣẹ. Wọ́n lè sọ̀rọ̀ pé pé ìtìjú wọn wò lè fẹ́ sọ. Ọlọ́run ṣe nǹkan sí lọ́nà. Àwọn àfa ni ojú wa máa tì wọ́n. Yẹ ká yà síbẹ̀ kò ní dàrú. Nígbà tó rẹ Ànábì Àyùbá. Ìyàwó rẹ̀ Rámà. Sunkún ọba Ànábì Àyùbá gbé ìdójútì yìí pọ̀. Bẹ́ẹ̀ lọ́hùn kò fún ọ lálàáfíà. Ó ní ìní àṣà yìí rà sí. Ojú Ọlọ́run ti mi nì. Mo ti gbádùn jù tàgbà kí n tún wá sọ pé kó múnira yìí kú. Kó máa múnira yìí wá bó ti mú wá yìí. Ó ṣe déédéé pé tó dùn máa dùn tó sì dùn lẹ́nu. Bẹ́ẹ̀ làwọn àbá àjọ náà. Bóòrùn bá mú jù. Wọn ò ní wí kankan wọ́n máa ti ju pé bọ́lọ̀ ti fẹ́. Ọwọ́ lè débi wípé àwọn àgbẹ̀ gbà náà pariwo. Gbogbo àwọn àfa àti wọn bẹjọ náà wọn adákẹ́. Àmọ́ ṣé kàmẹ́lì ni wọ́n jòkó sí ara wọn gbá. Wọ́n á ní ọlọ́run wọ́n á pé yẹn súnmọ́ obìnrin obìnrin kò wá lómi. Gbogbo wọn jọ náà ni wọ́n ní tí wọ́n lè fi bẹ́ẹ̀. Àmọ́ ara ní àwọn èèyàn débi pé ìnira ìpariwo wọn òun ti ní bàbá la. Jẹ́mi rẹ lónìí dáhà náà débẹ̀. Àyàlá tó àjẹ́. Àwọn ọmọ ẹyẹ rú tẹ́lẹ̀ mi tún tiẹ̀ ṣe tiẹ̀. Ilá àlá àṣewàjì. Àtẹ̀rù ńlá yóò tu. Ìlọ́jọ́ tutù kútu. Ilá àlá àṣewàjì yóò. Àwọn bá wí ilé àlá àṣewájì ìyàwó wọn nìkan nínú àwọn débẹ̀. Àwọn màmá lákà àti àìmánu hàn. Fa ilà ń gẹ́rù màlúmi nà. Báwo ti ṣe náà? Wà á máa ní bùtà àgá àwọn àzàlíkà. Ẹni wọ́n bá ti ṣe tó yàtọ̀ sí táwí. Ìbùtà àgẹ́ wà àzàlíkà. Ẹni tí ń kírun tí tó ń wọ̀ tó ti ń wò sí. Ibi tọ́ka wọ́n àzàlíkà. Ẹni tí ò dé ìyàwó rẹ̀ ó tó títún náwó mú mi. Ìbùtà àgẹ́ wà àzàlíkà. Ẹni tó lówó tí ò lè ná ẹ̀kọ́ láwọn. Ibi tọ́ka wọ́n àzàlíkà o. Ọ̀rọ̀ ní gbogbo ẹni ó ṣe tó yàtọ̀ sí táwí. Fàwùlẹ̀ àyíká ọmọlẹ̀ àdúrà. Kọjá tó o fẹ́. والذين هم لأماناتهم وعهدهم راعون. Ẹ wo ya wa róòlù tí wọ́n tilẹ̀ lára bá wa fún ọmọ àfáàlù. Ọ̀nà ìbílẹ̀. هم لأماناتهم وعهدهم راعون. Àmọ́nà lè jẹ́ fún wa. Ẹgbẹ́ mi ti lọ kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sọ mi. Wọ́n á dáàbò bò yìí. Àmọ́nà tí أمانتي وعهدهم راعون. lójú mi yóò ti máa wí inú bí àbáṣà kó o ní ṣubú. وعهدهم راعون. Lójú mi ebi ò ní ta. وعهدهم راعون. Gbogbo tí ní téèyàn fi di dàkúdàkú ní tì. وعهدهم راعون. Wọ́n ṣe yín fún olè iṣẹ́ jẹ́ báwọn tí wọ́n bí pé mo mójútó mo sì tọ́jú ẹ̀. Wà á dín. وعهدهم راعون. Wọ́n mójútó tí wọ́n fún wọn láyà àwọn ẹni ilé àwọn ẹni ìjọ́un wọn ò ní ba àmọ́ ẹ̀rẹ̀ jẹ́. Lónìí àwọn ètí ìkú ọmọ ẹ̀ tá a ti ń ṣàbúrú fúnra wa. وعهدهم راعون. Àwọn yẹn yìí wọ́n pílẹ̀ àmọ́ ẹ̀ ọmọ ẹgbẹ́ mi bí bá ń wọ ojú ọ kankan yìí wọ́n lé bí àtẹ̀tẹ̀ yìí. وعهدهم راعون. Ẹsẹ̀ lẹ́yìn náà ń sẹ́yìn àpòlẹ́ sí ní ìpẹ́ bọ́lá wọn kẹ́yà. وعهدهم راعون. Gbọ́dọ̀ yìí rò pé bàtà ń ta yín lẹ́sẹ̀ ẹ̀ wò pé ta ló kù tí wọ́n máa bomi ìtura sí. Ìyáálé rí gbọ́dọ̀ ẹ̀ rí wọn. وعهدهم راعون àdéhùn tí wọ́n gbé láàrin ẹ̀yìn pẹ̀lú bàbá yín wọn fẹ́ ó bàjẹ́. وعهدهم راعون. Ẹ
ti sẹ̀ wọ́n rí wọn torí ẹ̀ bínú. وعد إراؤنا ìjọ tó yẹ yìí tó ẹ ti fọ méje ṣe ẹ ti fi yẹ̀ wọ́n jẹ́ rí wọn bínú. وعد إراؤنا ọlọ́mọ yẹ ìgbà tí wọ́n ń pa ilé ìrírí kọ̀. وعد إراؤنا ọlọ́mọ yẹ ìjọ tẹ́ sunkún ọdún ilé tí wọ́n wá pa ilé. وعد إراؤنا ọ̀rọ̀ tó le tẹ́lẹ̀ wò pé sẹ́ni yóò sì rọrùn báyìí yára wá fi lọ́kàn balẹ̀ ó sì rọrùn. وعد إراؤنا àǹkáwà ní àwọn ẹni àná ló والذين هم على صلاتهم يحافظون aláṣọ àwọn ti yọ ábìsú náà ijó di wọn lọ́wọ́ ọ̀run kan òun ni ọ̀yà ní í ṣe. ìyẹn wọn bùkátà ọlọ́run dé yọ á di. على صلواتهم يحافظون wọ́n mọ àsìkò òru débi ike òòrùn làwọn fi ń wo aago. wọ́n bá ti débi kan ló ti yé wọn sí kí àyè àti tó. báwọn àgọ́dẹ bẹ̀ àlásà ní ń bọ̀. wọ́n sọ àsìkò òru ju gbogbo àsìkò lọ. أولئك ọlọ́run darí. هم الوارثون àwọn ni wọ́n jogún mi nínú àwọn tí wọ́n jogún ọlọ́run ilé ìyá wa ìwà. الذين يرثون الفردوس هم فيها خالدون ọlọ́run sábà ṣe bẹ́ẹ̀ fún wa. الذين هم الذين يرثون الفردوس هم فيها خالدون على عرش يمضي. على خلق يبدي وإذا بعد وعيدي ọlọ ẹ lẹni tẹ lọ sábà lórí náà. وإذا بعد وعيدي ẹni ọlọ́run fa àṣẹṣẹ nu rẹ̀ tó lè wí kí tí mo fẹ́ kó o ṣe bá wa ṣàkàlẹ̀ ẹni tí ó wí lẹ̀ kẹ́nẹ́ tí ó rí rẹ̀ olú ti kú yìí. وإذا بعد وعيدي lọ́yọ̀ dọ́kítọ̀ gbogbo sàrà tẹ̀ ṣe ẹni tí ń ṣàdúrà rẹ̀ ní òsì náà. وإذا بعد وعيدي gbogbo ẹni tí ń ṣàlùkùrá rẹ̀ fún yín jọ́ kí ayé ń bẹ láyé ẹ̀ máa yín mú sí i. tọ́lá ẹ̀ máa ń gbẹ́jẹ̀ rẹ̀ wọ́n ebi yín kálukú tí ọmọ sá fún yín. وإذا بعد وعيدي gbogbo ẹni tí ìjòkó ṣàdúrà fún yín tó lè ṣe tọkàntọkàn bí ìyá yóò sí mọ́. وإذا بعد وعيدي ó ti tẹ́lẹ̀ nu ẹ̀ níyàmọ́. وإذا بعد وعيدي ó ti rẹ̀ wọ́n ẹnáwó tó lọ ọlọ́run ní àsìkò ti tó. وإذا بعد وعيدي alẹ́ fi ṣe yáyọ ẹ̀. وإذا بعد وعيدي alùpùpù tẹ́ sọ àṣírí fún. وإذا بعد وعيدي àfáàníyá yìí àfá àtọ́sí èyí tí ó wù yẹn pẹ̀lú èyí tí ó wù ọlọ́run kí ọlọ́run tí mo fẹ́ kó ṣe fún ọmọ mi ni alùpùpù tí ó wù ọlọ́run fẹ́. وإذا بعد وعيدي ẹnu ayé lórí ẹ lẹ́nìkan náà. وإذا بعد وعيدي ọbẹ̀ wọn yìí lọ́yà dókítọ̀ àfọwọ́mọ àfá Abdullahi sọ́gbó. وإذا بعد وعيدي ọkẹ̀ yàrá yìí وإذا بعد وعيدي ó kú kẹ́ fọ̀rọ̀ lọ́ra yìí. وإذا بعد وعيدي àwọn tá náà ti jẹ ká sojú wọn ti kú. وإذا بعد وعيدي àwọn tí wọ́n lè ṣe kó jù bẹ́ẹ̀ lọ máa lọ àwọn ni wọ́n ti kú. وإذا بعد وعيدي abiyamọ lọ́jọ́ ìjà wọ́n wá fún ọmọ rẹ̀ lẹ́yìn. وإذا بعد وعيدي bàbá wa ìmáàmù gbogbo tí ń lé ní ìlékùlé ẹni ọba rẹ̀ sẹ́ni tí ó gbọ̀n bẹ́ẹ̀ lé ẹ̀yìn ọ̀lẹ́ni tí ó gbọ̀n mọ́ ẹ̀. وإذا بعد وعيدي فيا ليت لي أدري متى أنا راحل yá lẹ́yìn يا ليتني afáàgbà tó bí ìyá wa wọ́n mọ̀ ti lọ. يا ليتني ìyá wa náà ti lọ. يا ليتني àwọn ẹni òdodo lọ. يا ليتني àwọn aláṣẹ lọ. يا ليتني Ìlọrin nǹkan sọnù mọ́ wa la nǹkan sọnù nígbà táwọn ẹni àná ń lulẹ̀ lọ́wọ́ á tó bẹ̀ tó ta ìsìlámù láyà lu àwọn kèfèrí wọn wọlé yíwá kankan wá ṣe. ìta ìjogún lọ́dọ̀ àwọn baba ńlá yìí ẹ̀fẹ́ dànù. يا ليتني abáṣàká àfọwọ́mọ àfa ẹ lọ tútù bí àwọn baba ńlá yìí nílò tí bá fẹ́ wọlé yìí àwọn tí wọ́n bí ni wọ́n gbẹ̀ dànù ẹ má sọ ọ́. يا ليتني Mọ́mú bàbá akẹ́yẹdé aburú bá fẹ́ wọlé yẹ̀yìn ni wọ́n wá sábà ẹ lọ tún tírà. يا ليتني èyí tá a wá owó tó owó lókùn tí ń wáyé يا ليتني èyí tẹ̀ gbìyànjú lẹ́ni mo fẹ́ ní tó gbogbo ẹni ó ní nísìnyí gbé wá báyìí. يا ليتني ọkùsẹ́ ẹ padà
padà sí ọ́fíìsì àwọn tí wọ́n bí. yàrá ìtàlẹ́ o. ẹ tilẹ̀ mú ọ́fíìsì yára bí. yá ṣe kékeré yìí tẹ́ ti ṣe òwe ọgbà. yà